Ẹ káàárọ̀ o, ẹ̀yin olùgbọ́ mi níbi gbogbo tí ẹ ti ń wò mí káàkiri orígun mẹ́rin àgbáńlá ayé. Mo kí wa ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ọlọ́run tó dá ayé àtọ̀run, a gbé ọ̀gá yìn ọ́ lógo fún oore ọ̀fẹ́ àti ojúrere rẹ̀ lórí ayé wa. Ó tún máa rí ọjọ́ kìíní nínú oṣù kẹjọ ọdún ya 2025. A dúpẹ́ o àánú tó fi hàn fún wa. A dúpẹ́ torí pé ó jẹ́ àparẹ́ máyé, ògo ni forúkọ Olúwa. À ń lọ sínú ọ̀rọ̀ rẹ̀, Olúwa máa bá wa lọ, bá wa sọ̀rọ̀ lópin gbogbo. Jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ kó mọ́ sójú ọ̀nà wa, ká sì jẹun tó fẹ́ ká jẹ́ torí tá a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín. Ẹ̀yin ni Ọlọ́run lẹ́ẹ̀kan sí mo kí wa pé a kú oṣù tuntun lórúkọ Jésù Kristi yóò dára fún wa. Níta fẹ́ bára wa sọ̀rọ̀ lónìí tó jọ́ kìíní oṣù kẹjọ ọdún ya 2025 náà ni wípé wo Olúwa kí o má bàa ní ìjákulẹ̀. Wo Olúwa kí o má bàa ní ìjákulẹ̀. Ẹ jẹ́ ká múra wa lọ sí inú ìwé Sáàmù tí ṣe orin Dáfídì orí ìkẹrìnléníọgbọ̀n ẹsẹ̀ ìkarùn-ún. Ìwé orin Dáfídì orin Sáàmù orí ìkẹrìnléníọgbọ̀n ẹsẹ̀ ìkarùn-ún ní Dáfídì orí ìkẹrìnléníọgbọ̀n ìlà karùn-ún tó sọ wípé wọ́n wò ó ìmọ́lẹ̀ sì mọ́ wọn, ojú kò sì tì wọ́n. Wọ́n wò ó ìmọ́lẹ̀ sì mọ́ wọn, ojú kò sì tì wọ́n. Ẹ̀yin olùgbọ́ mi, ta ni ìwọ ń wò nírú àkókò yìí? Àbí ta ni ìwọ tí ẹ ń fojú sọ́nà fún nínú oṣù yìí pé ohun tó ń wò nìyẹn láti lè ní ohun tó fẹ́ ní àbí láti lè gba ohun tó fẹ́ gbà? Mo fẹ́ fi dá ọ lójú, ẹ̀yin olùgbọ́ mi. Ọlọ́run nìkan lènìyàn lè wò tó lè rí ìmọ́lẹ̀. Orin Sáàmù yẹn, orin Dáfídì yẹn jẹ́ kó yà wípé wọ́n wò ó ìmọ́lẹ̀ sì mọ́ wọn. Dáfídì, ọba Dáfídì ló kọ orin yìí nígbà tó ó jàjàbọ́ kúrò lọ́wọ́ Abimeleki. Ó sọ pé wọ́n wò ó ìmọ́lẹ̀ sì mọ́ wọn. Wọ́n wo Olúwa. Olúwa nìkan ni ẹni tí ó ní ìmọ́lẹ̀. Ọlọ́run nìkan ni ìmọ́lẹ̀ wà nínú rẹ̀. Jésù Kristi ọmọ rẹ̀ nìkan ni ìmọ́lẹ̀ wà nínú rẹ̀. Inú rẹ̀ nìkan sì ni a ti lè ní ìdánilójú àti ìfọ̀kànbalẹ̀. Wọ́n wò ó ìmọ́lẹ̀ sì mọ́ wọn, ojú kò sì tì wọ́n. Ta ni ìwọ ń wò? Ìjẹ́ ìwọ tí ẹ ti ní ìmọ́lẹ̀ yẹn ti ṣe Jésù? Tó o bá tí ì ní àkókò ní fún ọ láti ní, àkókò ní fún ọ láti ní Jésù kó bá lè rí ìmọ́lẹ̀ nínú oṣù yìí, kó má bá rí ìjákulẹ̀ nínú oṣù kẹjọ. Torí tó o bá ní ìmọ́lẹ̀, bàbá mi àti màmá mi, kò ní dáa kí ìjákulẹ̀ ó wáyé. Mo gbàdúrà o ò ní rí ìjákulẹ̀. Ṣùgbọ́n láti má lè rí ìjákulẹ̀, sátọ̀ Jésù. Tó bá dẹ̀ ti ní Jésù, wò ó, òun nìkan ló lè fún ọ ní ìmọ́lẹ̀ àti àṣeyọrí nínú oṣù kẹjọ yìí. Mo gbàdúrà bá ṣe wọnú oṣù kẹjọ yìí, tá a bá oṣù kẹjọ yìí lọ, Ọlọ́run àlàáfíà kó fi ìmọ́lẹ̀ rẹ̀ sínú ayé wa, kó tan ìmọ́lẹ̀ rẹ̀ sójú ọ̀nà wa, kó sì mú àṣeyọrí bá wa ní gbogbo ọ̀nà. Lópin gbogbo kí orúkọ rẹ̀ kó sì di ìyìn lógo lórúkọ